message. Ta ló send message sí? Ọmọ yìí. Okay. Sọ wọ́n rọ̀ṣẹ̀ pé wọ́n ti jú ògbé o. Àmì já àti ìyá àti àmì ogun afẹ́ fúgà mi. Torí ọ̀rọ̀ lágbára púpọ̀. Bí ọ̀sẹ̀ kan sẹ́yìn àbí ọ̀sẹ̀ méjì sẹ́yìn pé wọ́n kidnap ẹnìkan àmọ́ ẹni tí wọ́n kidnap àmọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ǹjẹ́ lẹ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí ìṣẹ̀lẹ̀ òun ṣe ṣẹlẹ̀ àti pé ta ni wọ́n kidnap báwo ló ṣe jẹ́ sí yín ẹ ṣàlàyé fún wa lẹ́yìn ẹ̀kúnrẹ́rẹ́. Ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa wò wá. Àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Tá a bá gbàgbé ní nǹkan bí ọ̀sẹ̀ tó kọjá ní ìpínlẹ̀ Ògùn ní ìfiléde kan jáde léyìí tó ní ṣe pẹ̀lú olóyún kan èyí tí wọ́n sọ wípé wọ́n ní ó wọ ọkọ̀ táxi èyí tí wọ́n ní àwọn ní táxi náà wọ́n jí gbé lọ gẹ́gẹ́ bí obìnrin náà bó ṣe tẹ àtẹ̀jíṣẹ́ náà ránṣẹ́ sáwọn ẹbí ará àti ojúlùmọ̀ rẹ̀. Ẹ̀kọ́ tí wàá fojú bí mu wọ̀n báyìí. Ọlọ́run ọba kó má jẹ́ arógun ká má rí dààmú ká má rọ̀ tẹ̀ ká má rí wàhálà fìtínátì eléyìí tí ó máa mú wa sá lọ gbọlọgbọ láti ibìkan síbìkan. A máa dunni jọjọ nígbà míì torí pé ọ̀pọ̀lọpọ̀ àti ẹ̀ tí wò wá kan kó tó rí pé wọ́n rò ó. Ọ̀pọ̀ kì í sábà rò kí wọ́n tó ṣe é. Wọ́n fẹ́ẹ̀ lè sọ wípé òun ló fà á tí abilékọ eléyìí tí ó parọ́ wípé wọ́n jí òun gbé yìí tó da ọkọ, ìyá, bàbá àti ẹbí sí àdánwò pàápàá orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló wà lójúfò nígbà tí ìròyìn náà tó jáde. Ní báyìí ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tó wáyé láàrin bàbá obìnrin náà, ọkọ rẹ̀ àti òun fúnra ara rẹ̀ lẹ́ ń wò lójú wòran yìí. Láìpẹ́ láì jìnnà ẹ ó gbọ́ nísàn-án. Gbogbo bọ́rọ̀ náà ṣe ń ṣe alálàáfíbọ̀ àtọkọ àtìyàwó tòun ti bàbá gbogbo ẹ̀ náà lẹ máa gbọ́. Ẹ jẹ́ kí n máa fi àkókò yìí sọ fún gbogbo ẹni gbogbo tá a bá ti lóore ọ̀fẹ́ láti máa wò wá wípé lábẹ́ bó ti wù kó rí. Ẹ jẹ́ ká máa ro nǹkan ká tó ṣe é, ẹ má jẹ́ àṣẹ ká tó rò ó. Tólúwa rẹ̀ ó bá tiẹ̀ di ìlú mọ̀ọ́ká kì í ṣe lọ́nà àbáàdì ló gbọ́dọ̀ jẹ́. Mo bẹ̀ lọ́run nínú àánú ẹ̀ pé wàhálà ìdààmú tí ó ga ju ẹ̀mí wa lọ tá a fi máa sá kólóbàkólóbà kiri láyé aláwòrán bí kó má dà sí wa lágbàdà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ẹ ń darapọ̀ mọ́ nìkan ní Ajára Màlífà TV ojú tẹ́ fi wò wá ò ní fọ́ ẹ dákun. Ẹ subscribe sí ìkànnì ẹ bá wa share fún àwọn tẹ́ ẹ bá rò pé ó tọ́ sí láti share fún torí pé ọ̀rọ̀ lọ́rọ̀ báyìí èèyàn fi ń ṣe àríkọ́gbọ́n. Mo bẹ̀ lọ́run nínú àánú ẹ̀ ìbànújẹ́ ò ní pàgọ́ ti tèmi tiyín o láṣẹ Èdùmàrè ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ kí ni orúkọ ẹ bá gbóhùn sókè dáadáa. Orúkọ mi ni Ògúngbèmí Lateef Láre. Sá? Ògúngbèmí Lateef. Ògúngbèmí Lateef ẹ tó bí ọmọ ọdún mélòó sà? 46 years old. Ọmọ bó ni yín sà? Ọmọ Abẹ́òkúta. Níbo lábẹ́òkúta sà? Òkè Ọ̀nà. Òkè Ọ̀nà. Iṣẹ́ wo lẹ̀ ń ṣe sà? Mo ń ṣiṣẹ́ pẹ̀lú filling station Police station. Police station wo níbẹ̀? ní Òkè Lantoro. Ok. Ní Òkè Lantoro. Ok ẹ ṣé sà. À ń gbọ́ awuyewuye nípa láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn àbí ọ̀sẹ̀ méjì sẹ́yìn pé wọ́n kidnap ẹnìkan àmọ́ ẹni tí wọ́n kidnap àmọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ǹjẹ́ lẹ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí ìṣẹ̀lẹ̀ òun ṣe ṣẹlẹ̀ àti pé ta ni wọ́n kidnap báwo ló ṣe jẹ́ sí yín ẹ ṣàlàyé fún wa lẹ́yìn ẹ̀kúnrẹ́rẹ́. Tó ṣẹlẹ̀ ni pé ní ọjọ́ Thursday tó kọjá ní ọjọ́ Thursday tó kọjá ìyàwó mi ó sọ fún mi pé òun fẹ́ lọ bíkọ̀ mi ń wà ẹ̀ka Thursday tó kọjá ṣé ká tó ṣe ọdún léyà àbí after ọdún léyà ok. So ó sọ pé ó fẹ́ lọ bímọ. So àjẹ̀dín. Ok wọ́n ti lóyún tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni àjẹ̀dín sọ lórí CS ọ̀nà CS tẹ́lẹ̀. So wá ọjọ́ yẹn ti máa jáde kúrò nílé ọkùnrin tó ń sunkún kí ló ṣe ó ní I'm afraid of CS. Mo wá sọ fún pé kò sí problem about CS náà pé kó ló máa jẹ́ pé at least ó ti gbó rọrùn. So just like pé kọ́kọ́ gbèsè within 30 minutes you are okay. So mo dẹ̀ pẹ̀tẹ̀ lọ́jọ́ yẹn because I have something to do at office. So mo dẹ̀ lọ nígbà tí mo lọ so mo wá sọ pé kó bá mi kó àwọn aṣọ kan kókó wá bá mi mo fẹ́ kó fún dry cleaner. So ó dẹ̀ gbé aṣọ yẹn wá nígbà tó fẹ́ máa lọ ó yẹ sọ pé òun ti fẹ́ máa lọ wípé so tóun bá ti dọ̀hùn wípé òun máa pè mí òun ti gbé bag sórí chair baby bag pé so kí n bá òun gbé kí n máa gbé bọ̀ wọ́n sọ pé kí n máa san owó so ó dẹ̀ lọ after 30 minutes I fall. Láti àárọ̀ àbí? Bẹ́ẹ̀ látàárọ̀ ní nǹkan bíi after 10. Ní àárọ̀? Ní àárọ̀ wọ́n máa nǹkan bíi to 11 ní àbí 30 minutes after ṣá mo pè so ó sọ mo pè kò gbé fóònù so nígbà tó máa tó kọ bí àná wọn padà gbé fóònù nígbà tó gbé fóònù yẹn ó wá sọ fún mi pé òun ti wà nínú mọ́tò mo dẹ̀ ló ti pinnu mọ́tò ló wà lóòótọ́ wípé tó ń bá dé ibẹ̀ òun máa pè mí máa lè máa bọ̀ mọ́ nínú problem so after that tó yẹ kó ti pè máa bẹ̀ sí ní pè kò gbé fóònù tètè next ti máa rí ni message
wípé mo wọ mọ́tò from ọlọ́run Abiola way mo ní mo fẹ́ bọ́lẹ̀ ní Ìjàyè mo ń dá wọn dúró wọn ò dúró wọ́n ló ti change mi sí another mọ́tò so wọ́n ti ń gbé mi lọ mi lọ tó ń gbé mi lọ I was scared owó tiẹ̀ bà mí lẹ́rù gan mo sáré dìde mo pé kí mo fẹ́ ṣe so ẹ̀rù dẹ̀ ń bà mí so kò lè pẹ́ náà bí mo mẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ní pè mí nìyẹn àti mẹ́sẹ̀jì náà dé ọ̀dọ̀ tiwọn ó tún dé ọ̀dọ̀ àwọn kan náà so bó bẹ̀rẹ̀ sí ní pè mí nìyẹn wọ́n bẹ̀rẹ̀ ń pè mí kò kàn bẹ̀rẹ̀ sí ń làgùn ni mo ọdún ìgbà tí mo kọ́ ní mẹ́sẹ̀jì yẹn kó tó wà lọ́fíìsì wa mo kọ́kọ́ ṣó ẹ̀ ó jẹ́ pátánà mi pé kó nǹkan tí mo rí gbogbo àwẹ̀ akọ̀ àdìstọ́ọ̀bù gbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pè mí yẹn mo ní láti sáré lọ sí ọ̀dọ̀ dáàdì mi gbà tí mo débẹ̀ ṣáà tí mo sọ fún wọn pé gbé mi nìyẹn ajá lọ sí police station láti make report. Hospital bó náà pé àwọn ń lọ. State hospital Ìjàyè ṣé bẹ́ẹ̀ ni register sí tẹ́lẹ̀? Ṣé àwọn tó wà ní àwọn nọ́ọ̀sì yẹn náà dẹ̀ mọ̀ pé oyún wà nínú wọn àbí ṣé ẹ̀yin gangan pápá gan ẹ mọ̀ pé oyún wà nínú ẹ̀? Ìwọ́n ṣe tẹ́mi mọ̀ ní pé mo mọ̀ pé oyún wà nínú ẹ̀ because kò ń ṣe alákọ̀ọ́kọ́. Ok ìyàwó àti bímọ tẹ́lẹ̀ ìyàwó kejì yín wá ń kọ́? Ìyẹn ṣì wà pẹ̀lú yín náà àbí? Ṣé ẹjọ́ ń gbé pẹ̀lú òun náà ni ẹjọ́ wà nínú ilé kan náà ẹjọ́ ń gbé ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ni? Ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn méjèèjì ń gbé. Ok. So tí n bá ti lọ́jọ́ kan bí màá lọ́jọ́ kejì bí so mo ń ṣe síra wọn nìyẹn. Ẹ dẹ̀ mọ̀ pé oyún wà nínú ọmọ mélòó ti bí fún yín? Kò tí bímọ ọkọ fún yín rárá tẹ́lẹ̀ rárá? Wọ́n máa ń ní miscarriage tí ẹ pé àdé ń ṣiṣẹ́ lé lórí tẹ́lẹ̀. Wọ́n rí pé oyún ilé ìwà dúró? Bẹ́ẹ̀ni. Ẹ̀yin náà dẹ̀ rí pé oyún dúró? Mo rí pé oyún dúró. Ok. Ọjọ́ tí wọ́n sọ pé wọ́n kidnap ẹ̀yẹn ẹni ẹ lọ sí station ẹ lọ report ó tó bí ọjọ́ kèlò tó di pé wàá rí padà. bóyá ọjọ́ Friday tó Thursday ní incident yẹn ṣẹlẹ̀ ọjọ́ Friday yẹn so àwọn pẹ́ńtẹ̀ náà wá látẹ̀kù níbi kájọ wà ní kankan tó àwọn gbèsè wọn láti gbé. ok kó làwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ń gbé. yes kó ló ń gbé òun náà fara ọmọ yẹn wọn fọlá dọ́kítà. so níbi kájọ wà ìgbà tí wọ́n dé on their way coming ni wọ́n gbọ́ àwọn information kan pé ó pe àbúrò ẹ̀ ó ṣe gbà pọ̀ ṣàǹgbà kan dé tọ́lẹ̀ ẹ̀ ní sọ ó sún ìṣe mi. ọ̀nà pe àbúrò ẹ̀ ọ̀nà pe àbúrò ẹ̀ kan kí ló sọ fún àbúrò yẹn. ìgbà táwọn ń bọ̀ ni ẹni yẹn ń pa wọn pé àǹtí òun pé òun sìn ó ní wọ́n ń pé èèyàn kan sọ̀rọ̀ lábẹ́lẹ̀ pé ó máa fẹ̀fẹ̀ gbà tíà nǹkan bẹ́ẹ̀ yẹn igbó sún ìṣòro lẹ́kọ̀ọ́ òkun wọn so ìgbà táwọn náà wá dé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní communicate pẹ̀lú ẹ̀ ni wọ́n á gẹ́tù mọ̀ pé ó wà ní Ìlọrin so láti padà sí Kenta police station láti make another statement ọdún bí ogun kí ni ẹ ṣe ń lọ update DPO because wọ́n ti fún mi nọ́mbà wọn ní ọjọ́ ẹgbẹ́ ní commission tí n bá gbọ́ so gbọ́dọ̀ jẹ́ káwọn mọ̀. ìgbà tẹ́ máa gbọ́ ẹ gbọ́ pé Ìlọrin ló wà. bẹ́ẹ̀ni. kò dẹ̀ sọ pé báyìí lòun lọ ṣe ń lọrin kankan báyìí lòun lọ ṣe ń lọrin. ọ̀ǹtẹ̀ ìgbà tó dé tí wọ́n lọ mú tó dé òun ni ó ṣẹ̀ṣẹ̀ máa ń sọ pé òun wà scared of me òun ti jábọ́ òun lè mọ̀ pé máa bínú máa sọ̀rọ̀ máa ṣe gbàkan máa jà ọkàn pé that's why lòun ṣe dábí ọgbọ́n lòun ṣe fún mi ní kìlókìmìnà you can't tell me that because ìyẹ̀ṣẹ̀ ń bímọ. ìgbà wo lóyún jábọ́ nínú ẹ̀. ó sọ fún mi pé February ìyẹn nígbà tó padà dé so ó dẹ̀ explain. ẹ̀yin ò dẹ̀ mọ̀ pé kò sóyún láti February títí di àsìkò táwa yìí. even the people. àti ọkùnrin tẹ́jọ́ ń gbélé tẹ́jọ́ iná dẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó yín ẹ̀ mọ̀ pé kò sóyún nù ẹ̀. mátà yẹn kan sún ìsìn mi lọ because ẹni tàjọ ń sùn tàjọ ń ṣe ògbẹ́ tí mo lè ń fi ètò ìpínlẹ̀ tó máa kó gbọ́wọ́ lé tí máa ṣe prayer sí so. táwọn wá ní láti February ni oyún ti jábọ́ ṣé oyún yẹn ò hàn dáadáa ni àbí kò yọ ọdọ tó yọ. ó hàn because gbogbo àwọn ìlú kan ní ọ́fíìsì mi kan tó bá ti wá gbogbo àwọn akínú pé ẹsẹ̀ àtọ́lẹ̀ láyọ̀ ẹsẹ̀ àtẹ̀lẹ̀ láyọ̀ ẹsẹ̀ àtẹ̀lẹ̀ láyọ̀ Ọlọ́run á ṣe lérọ̀rùn. ó wá ní láti February ni oyún yẹn ti yọ jábọ́. ṣé àtìgbà tí ẹ sọ pé ẹ máa lọ sọ́dọ̀ wọn ṣé ẹ̀rí wọn rí pé kọ́ wà ní bọ́lá ṣe dá wọn ẹ̀dẹ̀ máa ń róyún bẹ́ẹ̀. kí ni ẹ̀yin wá fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí báyìí kí ni ẹ fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí àti ọkùnrin àti gẹ́gẹ́ bí ẹni tí ẹ níyàwó yín ni. ó yẹ tó ẹ má bínú ó tó bí ọdún kejì tó ti fẹ́ ra. ọdún kẹrin ni. ìkẹrin tó ti wà lọ́dọ̀ yín lélẹ́yìí kò lè tí bímọ wọn kọ fún yín. kò tí bímọ wọn máa ń sọ ní miscarriage. ok. bọ́tìgbà tẹ́ ẹ rí tó padà wá yìí kó tó di pé ó travel àbí kó tó di pé wọ́n ṣe different wà. mo rí pé ẹni ẹ ti ó ti lọlẹ̀. ó lọlẹ̀ ju ìjọ tó lọ. at times náà ní bá dùn wò a tún ibẹ̀ ní gbóyún wà ń bẹ̀ bẹ̀ ọ̀hún ti ta kú fún ẹ̀
lẹ́yìn àná ní state hospital pé kò sí kankan ní. àwọn kí làwọn hospital wa sọ ṣé wọ́n sọ pé wọ́n yọ oyún ẹ̀ jábọ́ ni àbí wọ́n sọ pé. wọ́n ní sí irú wọn nǹkan tó wọ́n sọ ni pé wọ́n tracy sí orí rẹ̀. wọn ò ní tracy oyún pé oyún jábọ́ rárá nínú ẹ̀ rárá. ok nígbà tó sọ pé wọ́n kidnap òun wọ́n ṣe kíní kan ìgbà tó wá dé kí ló wá sọ ṣé ó sọ pé òun sá lọ fún ara òun ni àbí. ó sá lọ fún ara òun gbogbo òun ló ń wá scared of me. kí lèyìn àtọkùnrin kí lèyìn wá fẹ́ ṣe gẹ́gẹ́ bẹ̀rẹ̀ tí mo béèrè lẹ́ẹ̀kan kí lè fẹ́ ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí báyìí. kí ni mo fẹ́ ṣe there is nothing I can do. kí làwọn fámìlì ti wá sọ báyìí. àwọn náà wọ́n sympathize pẹ̀lú mi because even mọ́mí ẹ̀gbọ́n wà lórí drip kan báyìí so because message yẹn náà dọ́dọ̀ mọ́mí ẹ̀. ok ẹ ṣe sà. kí ni. mi ò fọwọ́ kan rí. ẹ ṣe kí ni. mi ò fọwọ́ kan rí. ẹ fọwọ́ kan rí ẹ̀ náà rí. ìwọ ni mo fẹ́ náà fún. kí ló dé wá tó sọ pé òun ń sikẹ́. àdónù bóyá wọ́n wà pé dọ̀ pé bí adílé ìbátan ti jábọ̀ bí a máa ní kó máa lọ ni o ọ̀ di marriage máa dàrú ni o àdónù. ẹ lè fẹ́ ní ṣùlọ́kà ni ẹ sanwó orí ẹ̀ṣẹ̀. pẹ̀lú bọ́lọ̀. ẹ ṣe púpọ̀. ẹ káàsán sà. ẹ káàsán sà. ẹ ra sà. ẹ jọ ẹ bá wa sọ orúkọ yín fáwọn èèyàn ní. orúkọ mi Ṣáíbù Adamu. Huh? Ṣáíbù Adamu. Okay, Shuaibu Adamu. Okay, you can speak English, abi? I can speak. Abi or Yoruba? Mo gbọ́ Yorùbá. Ṣé you can speak Yoruba very well, abi? Bẹ́ẹ̀ ni sà. Okay. Shuaibu Adamu. Yes sir. Ọmọ bo ni? Ọmọ Niger State, mo kọ́ lọ́kọ́ gómìnà tí ó lọ fún Niger State, Tápà ní Lẹ́kọ̀ọ́. Tápà ní Niger State ni. Ibo lẹ̀ ń gbé sà? Mo ń gbé Lẹ́kọ̀ọ́, number 46, Ìjẹ̀ṣà Road, Ìtìrẹ. Ìgbà wo lẹ ti wà lẹ́kọ̀ọ́? Mo ti wà Lẹ́kọ̀ọ́ ìjọba tí ó 40 years. 40 years. Ẹ tó ọmọ ọdún mélòó báyìí? I'm 58 years. 58 years. Yes. Okay. Kí ni nǹkan tí ẹ gbọ́ pé ó ṣẹlẹ̀ sí ọmọ yín tí ẹ fi wà ní Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn báyìí? Àti mo rí mẹ́sẹ̀gì. Ta ló sẹ́ndì mẹ́sẹ̀gì sí? Ọmọ yìí. Okay. Sọ wọ́n rọ̀ṣẹ̀ pé wọ́n ti jú ògbó àmì já àti ìyá àti àmì ogun afẹ́ fúdà mi. Torí ọ̀rọ̀ lágbára púpọ̀. Láwọn aṣáwọ̀ bí eré bí àwàdà ní àgbo kankan. So lẹ́tà àwọn tó ń ṣe àwọn tó máa ń ṣe relation wọ́n máa ń àtàtà ìṣe fún àwọn wọ́n ṣàwọn àdìtẹ̀ pé ó wà ní Kwara State. Kwara State àwọn olódì tẹ́tí pé ó wà ní Kwara State. Ṣé tracking lẹ ṣe nàbí? Ilé ìwà very good tracking. Níbo lẹ ti ṣe tracking? A ṣàṣọ fún àbúrò akẹ́tọ́ mọ̀ ń kọ́ ó ṣàbáṣe tó àwọn aṣọ pé káàkiri mọ̀ pé ó wà ní Kwara State o. So fine. Wọ́n ní àná ṣáà sí mẹ́sẹ̀ pé àwọn tí wọ́n fẹ́ pa mí àwọn fẹ́ pa ìyá ẹ̀ ní báwo ló ṣe dé níbo ló wà. Ẹ pé rájà máa rò pé òun wà ní Kwara. Ó wà ní Kwara. Kò sàn kankan tí di 2 days. Mo ṣàwọn tó ti pẹ́ tó wá gbé pé èmi àti ìyá ẹ̀ kú fọ́tò ìpọ̀ jáde ṣọ́ abẹ́ ẹ̀. Ìjà gbé pé àti òrìn gbèrègbèrè kiri láti Kwara ní ọ̀rẹ́ ọ̀kan wá rí òun. Ó ní òun rìn gbèrègbèrè Bẹ́ẹ̀ ní Kwara. bẹ́ẹ̀ tí ọ̀rẹ́ òun wá rí òun tí wọ́n gbé wọn jókòó sílẹ̀. Níbo ni bẹ̀rẹ̀ pé àtúwàbọ̀ tó máa tún direction bí èmi náà ṣe gbé àwọn sí Abẹ́òkúta ń fa Abẹ́òkúta ti Kwara láti jọ́ Friday aṣọ tó wà lóhùn láti jọ́ ọ̀nà bẹ́ẹ̀ àwọn fọlọ́ mo tún sáwọ́ bẹ́ẹ̀ tó wá ṣàlọ́ àlọ́ ẹ̀kọ́ ìdìbí tí station tó kọ́ wá sí wa ṣàfihàn ọ̀dà tó yẹ ká lọ gbé láti bẹ̀yìn wọn àtàdé pa àwọn ṣàfihàn direction àgbẹ̀ bàtà report fún àwọn ọlọ́pàá ní Kwara náà tó àwọn interview àbáyé tó àwọn sìn wọ́n bá àwọn ọlọ́pàá tó wà ní ìsọ̀rọ̀ tó bá ṣe gbẹ̀bọ̀ ní ìgbẹ́ta ni àwọn land sí station ìtọ́kọ̀ wá sí ìbàdàn. Kẹ́ńtà. Kẹ́ńtà. Ǹjẹ́ ẹ mọ̀ pé ó ń lóyún tẹ́lẹ̀? Wọ́n sọ fún wa pé ìwọ̀n á lóyún oyún máa bàjẹ́ for several times. Ọlọ́pàá sọ fún wa pé òun wà nínú oyún. Òun sọ fún wa pé oyún ti padà jábọ̀. Nígbà tí wàhálà pọ̀ tó wọ́n ń ṣe this and that wọ́n ní ọlọ́bẹ̀rẹ̀ lọ àwọn ọ̀rẹ́ gbé ọmọ sílé ọkọ káàtún yóò padà. So if you have any business news welcome you. So onígbà tí wọ́n ní wọ́n bàjẹ́ èròǹgbà wọn láti sọ fún wa láti pàṣẹ síbà wọn àtọ́ pé déètì tó fún un tó máa bí wọ́n sọ fún ọ tó máa bí wọn dé òun fi lọ́gbọ́n tó fi sá lọ. Bàbá máa ṣe bẹ́ẹ̀ náà ṣe wá pè mí jáde báyìí báyìí ṣẹlẹ̀ wàá mọ̀ wá tùbí
àmọ́ bá a ṣe máa bá ọkọ sọ̀rọ̀ ṣe o tó máa lè báyìí kọ́ wá parí máa kọ́ ojú ìgbé kò ṣe nǹkan gidi bọ́ọ̀lù yẹn nísìnyí ọkọ̀ tó bá lè lọ ìrọ̀lẹ́ bá ọgbà tí mo rí sójú ẹ̀ náà kò gbádùn láti gbọ́. ṣé òun náà sọ fún yín pé òun lóyún tẹ́lẹ̀ àbí bá ọkọ ẹ̀ ló sọ pé òun lóyún kí ló wá sọ pé ó ṣe oyún òun báyìí. kò sọ fún wa kọ́ paraba ìgbà nígbà tó ń ti bàjẹ́ tí pọ̀ bá ti sọ fún wa ti pẹ́ pọ̀ ń ti bàjẹ́ nígbà tó pẹ̀ àwa àti wọn jẹ́ òun wà ní Abẹ́òkúta ń bí àwọn ọ̀dọ̀ wà lẹ́kọ̀ọ́ ìgbéyìí tó pa ní àjọ ojúmọ́ ni àwọn ọ̀rọ̀ ti sọ fún. ṣé ọkọ ẹ̀ pè yín nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ìgbà tí wọ́n fi ń wa ẹ̀ ọkọ ẹ̀ pè yín. náà nígbà tí a ti rí ẹsẹ̀ mi ń sáré. ìgbà tẹ́lẹ̀ sọ pé ẹ lọ sí Kwara State ilé ìtalẹ̀ ti bá. lọ́dọ̀ ọ̀rẹ́ kan. ṣé ọ̀rẹ́ yẹn ó jẹ́yàn tẹ́yìn mọ́ àbẹ̀ ti rírí tẹ́lẹ̀. àwọn súnmẹ̀tì wọn kò Kwara ló ka skul. Kwara ló ti ka skul. Polytechnic. Ok. Ẹ ṣe púpọ̀ kí lórúkọ yín lẹ́kọ̀ọ́ sí. orúkọ mi Ṣuaibu Adamu. Ẹ má bínú bẹ́ẹ̀ bèrè question kan sí kí ni ẹ fẹ́ kó tú ìfẹ́ òde tó fẹ́ kó wà láàrin wọn àti ọkọ ẹ̀ báyìí àbí kí ni ẹ fẹ́ kó ṣẹlẹ̀ báyìí. lẹ́tí wọ́n ṣàfẹ́ kí ọgbà ẹ bá ṣe pé torí àwọn tó wá gbé ọmọ fún oko àwọn òfin tù ìdíkà ẹ ṣàbẹ̀ oko kó oko dáríjì oko tó ṣe kó gbọmọ Nàìjíríà náà kó dáríjì tó lọ́ba àfi ọmọ ibi tó ní ìbẹ̀rù tó mú pọ̀ mọ́ wá tùtù ẹ̀kọ́ Nàìjíríà gbọ́ àgbáyékọ́ àgbáyé dáríjì wọ́n bẹ̀ láti orí bàbá Ṣíwájú governors commissioners CP gbogbo tó gbọ́ ọ̀rẹ́ afẹ́kọ́ dáríjì ọ̀rọ̀ lọ́wọ́ àdètìbẹ̀ ọkọ̀ náà ló dáríjì lágbọ́ọ̀rọ̀ àwọn ilé àṣìwájú náà tí wọ́n pẹ́ ìwà tó wù ṣàrẹ̀ rárá nígbà tí wọ́n gbọ́ díẹ̀ ló pa tẹ́pìtì àwọn 180 tìyẹ́ ti gbé ní 200. ẹ ṣé sà. ẹ káàsán. Kí lorúkọ yín. ẹ bá gbóhùn sókè dáadáa. Abdulateef àwọn tí ọmọ ọdún mélòó báyìí. 32 ọmọ bo ní yín. ẹ lọ sí school. School bo lẹ lọ. Kwara State Poly secondary school ńkọ́. níbo. lẹ́kọ̀ọ́. ìgbà wo lẹ ti ṣe tán ní school. 2018. Speak louder gbọ́ yín dáadáa o. 2018. èmi ń gbọ́ yín dáadáa. 2018. 2018 lẹ ti ṣe tán ní. Kwara State Polytechnic. ok ìgbà tí wọ́n ṣe tán iṣẹ́ wo lẹ ń ṣe. ẹ bá gbóhùn sókè dáadáa. mo ṣí ṣọ́ọ̀bù. ṣọ́ọ̀bù kí lẹ̀ ń tà. mo ń ṣe hairdressing, makeup artist, fixing of nails and hair. ẹ bá gbóhùn sókè dáadáa àwọn èèyàn gbọ́ yín wọn ò gbọ́ yín dáadáa. ok mo ṣí ṣọ́ọ̀bù, mo ń ṣe irun, mo dẹ̀ ń ṣe makeup, then POS, fixing of nails. ok ẹ ṣe ti marry. bẹ́ẹ̀ni sà. ìgbà wo lẹ marry. 2019. 2019 lẹ marry. bẹ́ẹ̀ni. nígbà tẹ́ ṣe tán ní school. bẹ́ẹ̀ni. níbo lẹ marry sí. Èkó. Èkó kí lorúkọ ọkọ yín. Abdulateef Ogunbumi. níbo lọkọ yín ń gbé. Abẹ́òkúta. Abẹ́òkúta bẹ́ẹ̀ni. ẹ dẹ̀ ní Èkó lẹ marry sí. bẹ́ẹ̀ni. ok Èkó lẹ ti ṣe wedding bẹ́ẹ̀ni. wọ́n wá mú yín wá sábẹ́òkúta ń bí. bẹ́ẹ̀ni. gbàtọ́ mú yín wá sábẹ́òkúta ṣe ṣiṣẹ́ yín yẹn náà lọ. bẹ́ẹ̀ni. ok kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ sí yín gangan kẹ́ ṣàlàyé fún wa bí ó ṣe ṣẹlẹ̀ gangan. àtìgbà tí mo ti marry mo máa ń ní miscarriage, then ọkọ mi jẹ́ èèyàn kan tó máa is a very busy type. And Busy? oníyàwó méjì ni. ẹ̀yin mọ̀ kó níyàwó méjì tẹ́lẹ̀ ni. mo mọ̀. ẹ mọ̀ ok mò ń gbọ́ yín. oníyàwó méjì ni, so ó máa ń ṣọ́fù one day on one day off, so ó máa ń busy gan, but iṣẹ́ wo lọkọ yín ṣe. wọ́n ń ṣiṣẹ́ ní filling station, ok mò ń gbọ́ yín. so ó máa ń busy gan and kò kí ń fún mi ní audience àti sọ ìdùn ọkàn mi or tí nǹkan bá ń ṣe mí or mo fẹ́ complain, and most of the time of miscarriages ni ó máa ń dáadáa mi ni, so mo máa ń handle it all alone.
until tó bẹ́ẹ̀ kèlè láti ní miscarriage ilé máa jẹ́ 7 times báyìí. 7 times láti bí ọdún kèlè láti fẹ́ra yín Ọdún mẹ́rin sá. mẹ́rin ok ẹ máa ṣàlàyé lọ. So mo máa ń dá ṣe ni ìgbà míì tó bá ti di pé kò ṣe nǹkan tí mo lè tó máa ń di ọ̀rọ̀ hospital bí àṣìlè máa ń sáré sọ̀tún sáré sọ̀sì. nígbà tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ táwọn wọlé ti fọ̀rọ̀ lọ pé ọkọ yín ò máa àtẹ́ǹdì sí yín ṣé ẹ lọ bá àwọn bàbá àti ìyá wọn àbí àwọn ẹ̀gbọ́n wọn tó súnmọ́ yín tàbí tí wọ́n súnmọ́ dáadáa Mo bá family láti ṣàlàyé fún wọn pé báyìí ló ń ṣẹlẹ̀. mo bá family mi sọ̀rọ̀. ok Then time tó yún yẹn máa ń bàjẹ́ yẹn tó bá ti di pé ara mi ò gbé mọ́ nǹkan bẹ́ẹ̀ mo máa ń lọ sí of which a friend of him even advise me pé kí n máa lọ that òun ṣe tó lè handle ìyàwó méjì. So ìgbà tí mo máa ń lọ sí Èkó yẹn tí n bá dé Èkó àwọn náà tún máa take care mi gbogbo and what they advise me pé if I can't continue the marriage I should just and he is a person that I love so much. So tó bá dẹ̀ ti wá bẹ́yẹn tó ti apologize sí mi ọkọ̀ tún máa ń wò pé ibòmí tẹ̀yàn lọ náà kí nìyàn fẹ́ bá pàdé níbẹ̀ kò sí tọ́lọ́mù ọba ò lè ṣe tí mo máa ń reconsider padà ìgbẹ́ta bá dẹ̀ ti settle ẹ̀kọ́ tún padà wá sí ilé. kí ló wá sún yín sí eléyìí tẹ́ wá ṣe yìí wọ́n ní nígbà tá a gbọ́ròyìn a gbọ́ pé wọ́n ní wọ́n kidnap arábìnrin kan pẹ̀lú oyún nínú tí ó ń lọ sí ilé ìwòsàn láti lọ gbẹ̀bí kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ló fà á tí ẹ fi parọ́ wípé wọ́n jí yín gbé kẹ́ ṣàlàyé fún wa nǹkan tó fà á. ìgbà tí a ní misunderstanding last year tí mo lọ sí so wọ́n bá mi sọ̀rọ̀ pé kí n mọ bí mo ṣe máa ń settle ìgbà tí mo padà wọ́n ti warn mi already pé ibi tí mò ń lọ yìí if anything a ní misunderstanding so mo tún wá wò pé wọ́n ti already sọ fún mi pé kí n carry cross mi on my mom ṣé màá tún délé rojọ́ fún mi and even my mom stand on a fit pé if anything should happen tó bá délé rojọ́ fún mi máa kàn lọ́mọ so ẹ̀rù yẹn bá mi gan pé ta ni mo fẹ́ rojú ẹ̀ fún òun mo mọ̀ra then àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan tí mo máa rojú ẹ̀ fún wọ́n rí mi nírìí pé mo ti máa ń complain jù in fact ó dé point kan tó jẹ́ pé wọ́n fẹ́ gbé kọ́ mi mo kọ̀ wò pé okay then àwọn family ẹ̀ náà kọ̀ọ̀kan náà tí n bá ti ń bá wọn sọ̀rọ̀ mi ì rí pé tí n bá rojọ́ fún wọn mi ì rí pé wọ́n máa ń bá sọ̀rọ̀ rárá gba tí mo ti wá rò lọ gbòòrò bọ̀ mo wò pé kí ni mo fẹ́ ṣe then oyún èlé tí mo ní mo really ní oyún yẹn ni and ó dẹ̀ hàn in fact mo máa ń ṣíra lẹ̀ despite the fact pé I'm not this kind of person tó but all because I got married to him then anywhere tí mo bá lọ máa ń ṣíra lẹ̀ sí wọ́n máa ń rí nírìí pé wọ́n rí kò dẹ́ ṣe pé bóyá mo pretend. tó bí oṣù mélòó. oyún yẹn ó yẹ kí ó jẹ́ láti August I guess August or something. August last year. ok. so wọ́n dẹ̀ rí lóòótọ́ pé mo lóyún mo dẹ̀ lóyún mi bọ̀ ìgbà tí oyún yẹn máa bàjẹ́ mo ní accident kan nílé náà ni bọ̀ mo wò pé I can bear it then ìgbà tí mo ti ń rí feelings pé ó ti fẹ́ máa ju agbára mi like keep calling him. IAS Unique Homes and Properties #1 ni wọ́n kò sí báyóbáyó kò sí màgòmágó tí mo bá fi fọwọ́ sọ̀yà lórí nǹkan ó yẹ kẹ́ gbà yìí pé bó ṣe jẹ́ gangan nìyẹn rálẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kó o gbalẹ̀ ẹni tó o bá ti sanwó kan allocate ilẹ̀ fún ẹ. 2.5 million naira tó jẹ́ plot kan yẹn ẹ máa gba granite 15 tons lọ́fẹ̀ẹ́ ẹ máa gba sharp sand 15 tons lọ́fẹ̀ẹ́ ẹ máa gba setting sand 15 tons lọ́fẹ̀ẹ́ ìyẹn tẹ́yìn náà bá pẹ̀lú ralẹ̀ yẹn látò máa retí yín láti bá wa dòwò pọ̀ ẹ fẹ́ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ fi pè wá àbí ẹ lè pe iléeṣẹ́ IAS Unique Homes and Properties sórí nọ́mbà yìí 091 39 01 1255 091 39 01 1255 tàbí kẹ́ tún pè nọ́mbà eléyìí náà 091 11 10 55 55 091 11 10 55 55. kò ń tẹ́kẹ̀ ara mi mo ṣe ń tẹ́kẹ̀ so ìgbà tó dé bàjẹ́ mo wò pé in
ti dúpẹ́ because àwọn èèyàn really bá mi dúpẹ́ gan-an inú wọn dùn pé at least olóyún yìí dẹ̀ wà sound and food ojú wa ń tì mí mi ṣàkọmọ nǹkan tó ṣe mí tó kọ̀ prompt mi pé kí n kọ̀ máa prolong the pregnancy yẹn and I still look like I'm pregnant for real but ìgbà tí mo continue mo wá dé stage kan mo wò pé ta ni mo lè bá sọ̀rọ̀ ní extreme end báyìí tó máa gba ọ̀rọ̀ mi gbọ́ what's the next thing for me to do? Should I kill myself? Should I run away? So during those process mo mad gan mi mọ nǹkan tó ṣe mí mo kàn rìn kiri bí wèrè ni tí mo gbà tó dé stage mi ò gbé báàgì kankan gbà tó dé stage kan mo kàn pé àbí kí n para mi ni tí bá para mi mo kàn sí àwọn aráalé especially my mom mo pé àbí kí n sá lọ even ẹni tí mo sá lọ bá gan she knew nothing she knew I was married àjọ childhood friend mi she knew nothing pé ọkàn bẹ́ẹ̀ ni not until I get to her nígbà tí mo rí pé fóònù yẹn and WhatsApp status tí mo rí èmi wọ́n bá mi pé ṣé o ṣe pé nǹkan tí mo ṣe yìí bí èmi ṣe rò kọ́ ló ṣe rí o even the text I send I only send it for him to believe that I ran away mi mọ̀ wípé ó máa dé in fact ká ní pé mo rò dáadáa pé ó máa rí òun kò yẹ kí n forward ẹ̀ sẹ́yìn ọ̀gbìn méjì sí mẹ́ta tí mo forward ẹ̀ sẹ́yìn. àwọn èèyàn wo lẹ́yìn forward ẹ̀ sẹ́yìn sọ fún wọn pé wọ́n ti jí yín gbé lẹ sọ. bẹ́ẹ̀ni tí mo send sórí mẹ́sẹ̀gì yẹn náà ni. kí ló fà á tẹ́lẹ̀ sọ pé wọ́n jí yín gbé tẹ́ẹ̀ fi lè wá irọ́ mi pa. mi mọ nǹkan that's for me mọ nǹkan tí mo fẹ́ ṣe. ṣẹ́yìn mọ̀ pé kóyìn parọ́ pé wọ́n jíyàn gbé tàbí pé kíyàn parọ́ pé òun ti kú kó sá lọ tàbí pé kí nǹkan kan ṣẹlẹ̀ kó wá parọ́ ẹ mọ̀ pé ó lòdì sófin ìjọba. sà mi ì bí lè mọ nǹkan tó ṣe ní honestly speaking mi ì lè sọ pé nǹkan báyìí. ẹ ṣe nígbà tẹ́ mọ̀ pé ó ti sú yín pé ẹ lè bí ẹ ṣe kúkú sọ pé ókè o kí ẹ máa everybody máa lọ́nlọ́ ẹ̀ everybody kúkú pínyà kẹ́ kó má sí pé ẹ̀ ń parọ́ pé nìkan jí gbé nǹkan kan ṣẹlẹ̀ kó di pé wàá hùwà tẹ hù tẹ fi parọ́ ẹ fi tí ó gbọ́dọ̀ gbogbo Nàìjíríà fi mọ̀ pé wọ́n jí obìnrin kan gbé o tó lóyún. mo try láti most of time bẹ́yìn tí. ẹ yá mọ̀ ń gbọ́ yín. a bá ní misunderstanding mo máa ń come out with it pé is there sign for divorce but I feel he loves me too. ẹ sọ sókè dáadáa. so most times tá a bá jà bẹ́ẹ̀ ni mo máa ń sọ fún pé kó jẹ́ ká sign fún divorce kó jẹ́ ká gbé dẹ̀ mọ́ lọ́wọ́ so there are times of number tẹ́lẹ̀ pé mo ti gbé báàgì mi pé mo I need apologize ẹ̀rù ló kọ̀ bá mi èṣù ló mi I don't know what came over me as at that point I'm honest I don't know what came over me and I really regret that action so muchly regret it. Okay. During the process ni pé ọsán pọ̀ wọ́n máa rin tẹ máa wà naked pẹ̀lú oyún ní kí lẹ̀ ń lò tẹ fi ń ṣó pé oyún wà nínú yín. mi ì lo kankan mo kàn máa ń jẹun dáadáa ni mi ì lo kankan at all. then ikùn yín dẹ̀ ṣì wú síbẹ̀ pé oyún wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni but the only thing tí mo kọ lò ìgbà tí mo fi wà nínú oyún ni àwọn drugs pregnancy care yẹn ni so ìgbà tí mo dẹ̀ ti lò tán mi ì lo any other drugs. hospital wo lẹ ń lò hospital lẹ ṣe registration sí. general. wọ́n dẹ̀ mọ̀ kó yín wà nínú yín gbà yẹn. ìgbà tí mo lóyún yẹn mo lọ register ìgbà tó yẹ wá ní miscarriage yẹn hospital wo lẹ lọ. mi ì lọ any hospital. báwo lẹ ṣe wá ṣe. mo kàn ń lo omi gbóná àti ìfúnra mi and ó ti mọ́ mi lára bí mo ṣe máa ń lò ní ìlú fà tí mo tún kúrò sí ìdílé. okay. ṣé nǹkan tẹ wá ń sọ wípé during the time tẹ fi ní miscarriages yẹn ilé ilẹ̀ ti máa ń treat ẹ̀. tó bá di pé wà obvious la máa ń land sí hospital because when tí n bá ti ń rí sign tí mo bá ti ń rí máa bẹ̀rẹ̀ question yẹn fún last time ọdún mélòó lẹ fi fẹ́ ọkọ yín tẹ fi date kí ó tó di pé ẹ fẹ́ra yín sílé bí ọkọ àti ìyàwó. 6 years. and during that process lóyún fún rí. okay kí lórúkọ yín. Ramat. Ramat kini. 32. Ramat kini. Okay. Ẹ jọ̀ọ́ sà lẹ́ẹ̀kan sí kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí. Nígbà tí à ń bá ìyàwó yín sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ miscarriage ò ṣe miscarriage ǹjẹ́ yín sọ fún ìyàwó yín pé ní ìyàwó kan lé tẹ́lẹ̀. Ó mọ̀. Ní gẹ́gẹ́ nípa ọ̀rọ̀ tí wọ́n ń sọ
wọ́n ní ẹ̀ máa ń care fáwọn nígbà míì bí táwọn bá need attention yín ẹ̀ máa ń fún àwọn ní attention ọ̀wọ́ táwọn bá nídìí yín àwọn máa ń sóòrí yín sometimes wípé nígbà míì kan táwọn bá pè yín ẹ máa ń ignore call àbí bákan so far tí eléyìí tó ṣẹlẹ̀ láti iná tó fi ṣẹlẹ̀ náà pé àwọn pè yín ok nígbà tí ọ̀rọ̀ miscarriage yẹn ṣẹlẹ̀ nígbà ẹ̀tọ́ náà ṣẹlẹ̀ wọ́n ní àwọn pè yín pé bẹ́ẹ̀ ṣe sáwọn ló jẹ́ káwọn ṣe nǹkan tí àwọn ṣe ọ̀nà ẹ̀ máa ń dá wọn dá bákan ṣé lóòótọ́ ni ẹ ṣàlàyé nítorí àwọn náà wà lórí ìdúró tí wọ́n ń gbọ́. Ọlọ́run àti àwọn tí wọ́n súnmọ́ wa wọ́n mọ̀ pé ní kì máa ń dáadáa even nígbà tá a tẹ̀ kọ́kọ́ máa rí tó yẹ kí n ti sọ pé mo ṣe mọ́ when I discover pé ó ní spiritual ẹgbọ́n sókè dáadáa. ok nígbà tí mo tẹ̀ discover pé ó ní spiritual issue so Ọlọ́run rí kìnìún dáadáa and àwọn tó dẹ̀ gbá wọ́n tẹ̀sẹ̀ láti lè bá solve issue yẹn they also know pé kìnìún dáadáa and they are in Abẹ́òkúta here because kò ní family Abẹ́òkúta èmi mo mú wa òde nígbà tí mo ṣẹlẹ̀ fún mo la mọ́ra tí mo dẹ̀ fẹ́ ní ṣùlọ́kà. ó tó bí ọdún mélòó tẹ́ fi mọ́ra kó dípẹ́ ṣe wá fẹ́ra yín gangan. nígbà tí màá tẹ́ fi mọ́ra yẹn ó ṣe parí ND ni ó dẹ̀ ń ṣe IT lọ́wọ́ la fi mọ́ra tí mo tó dẹ̀ fi padà lọ ṣe HND ẹ̀ tó fi padà dé so after tó dẹ̀ lọ serve a year so after to serve today mo la ẹ̀ṣẹ̀ máa rí. kò dẹ̀ lóyún fún eré gbogbo gbà yẹn. àṣẹ gẹ́gẹ́ bí ọkùnrin tíyàwó yín sọ wípé ẹ máa ń tẹ́kẹ̀ ṣé wọ́n ń parọ́ mọ́ yín ni àbí wọn because wọ́n nígbà míì wọ́n ti sú àwọn gbà mí pé àwọn sọ fún yín gbà kan pé káwọn sign divorce pé káwọn everybody kúkú máa lọ́nlọ́ ẹ̀ pé sọ kankan sí. anyway ó sọ statement yẹn lóòótọ́ ṣùgbọ́n mi ò mọ nítorí sọ ó dẹ̀ máa ń ṣeré ni kódà ibo sọ fún mọ́mí ẹ̀ pé mi ò fẹ́ mọ́ ọmọdé kan nínú Islam wọn kì í fi mi ò fẹ́ mọ́ ṣeré what's the reason attention náà ló ń sọ attention ló ń sọ tó dẹ̀ ń sọ yìí mo máa jẹun mo máa lọ síbi iṣẹ́ láti àárọ̀ bí i 5:30 ó di nǹkan bí 10 after 10 11 ó náà lè tẹ̀síwájú kí n tó dé so tí n bá dé àsọmọkùnrin ó máa ti rẹ̀ mí so àlejò máa gba ilé tó ọ̀rọ̀ tá a bá lè sọ a máa sọ ní ibi tí mo sọ so mi dey understand the attention kò dẹ̀ pé bóyá ó nídìí kankan mi ò ṣe fún even àwọn tó wà sọ mo lè kọ́kọ́ yájú pé I don't have the money but at the end of the day inside me màá rò pé mo ti fẹ́ kó ti rí kó lọ́jọ́ pọ̀ ni I will force myself to find the money and give her. ṣé manager ní ibẹ̀ manager ní nígbà tẹ́ jẹ́ manager ní ilé epo ìyẹn ò ní wípé kẹ́ má máa attend síyàwó yẹn iṣẹ́ ẹ̀yin kọ́ ni ẹ̀ ń ta epo ẹ̀yin kọ́ ni attendance tó ń ta epo a mọ bí àwọn manager ilé epo ṣe máa ń ṣiṣẹ́ tó wọ́n ṣe ń ṣe sí ìyẹn ò ní pé kẹ́ má attend síyàwó yín gẹ́gẹ́ bí ọkùnrin tó ní agbára láti fẹ́yàwó méjì ó ti mọ̀ pé òun ní agbára láti fẹ́yàwó méjì ní láti attend sáwọn méjèèjì kò wá ń ṣe wípé kẹ́ máa wá sọ pé nítorí pé ẹ̀ ń lọ síbi iṣẹ́ láti 6 o'clock ó di 11 o'clock alẹ́ kẹ́ tó dé it's not proper kò wá okay. ìyẹn ò ní kí n máa àtẹ́ǹsì kò ní àtẹ́ǹsì even I give her a chance gidi pé ilé òjò ló torí tẹ̀ mo múfẹ́ kó lọ́ba tó kù mo múfẹ́ wá sí very close to my office ilé tí òun ká lè jọ máa ríra even nígbà tó lọ́pọ̀ ọ̀rọ̀ olóyún dégbò àgbàgbọ́ mo ní láti stop ẹ̀ ní ibi iṣẹ́ so tó yẹ pé àjọ tí n bá fún yàn látẹ̀ǹsọ̀n báwo la ṣe discuss ọ̀rọ̀ business tó fi di pé ó ń ta bread kẹ́kẹ́ mi ni máa fún ọ̀dẹ̀ ọ̀dọ̀ mi ló ti máa ta ìgbàgbọ́n most of the bread gan àwọn alamá bàtà ní ọ́fíìsì ń bẹ̀ ṣe understand tí gbogbo àwọn ọ́fíìsì dẹ̀ mọ̀ and almost gbogbo ọjọ́ ẹ̀ half a day ó sì máa lò pẹ̀lú mi ní ọ́fíìsì ń bẹ̀ tí màá máa ṣiṣẹ́ tó máa jókòó ó dẹ̀ ní rapport pẹ̀lú gbogbo ọ̀tàjọ́ ṣiṣẹ́ ń bẹ̀ yẹn so attention yẹn mi I don't really understand so okay. And ẹni tó dẹ̀ ń ṣiṣẹ́ kò dẹ̀ lè expect me kí wọ́n á jókòó tì ní kájọ máa sọ̀rọ̀ because owó tá a bá rí òun náà la máa fi take care ilé. okay ẹ ṣe. during the time tí. ìyẹn náà ọ́fíìsì náà ni mo máa ń wà. bọ̀ ẹ máa ń pè ní gbogbo ìgbà. a máa ń pera. ṣé ìgbà tẹ wá fẹ́ra yìí yẹn ṣé ẹ continue bẹ́ẹ̀. mo máa ń pè ṣé rí ẹ̀mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣé lórí pípè yẹn nǹkan tó ṣẹlẹ̀ lórí yẹn ni pé tó bá pè mí mo lè máa charge phone nínú ilé mo máa ń so miss call ẹ̀ mo lè máa pè padà likewise òun náà ó lè sọ kò sígbà tí máa pè tó máa pè call once
so mo dẹ̀ máa ń jẹ́ kó yé pé nǹkan tó ṣẹlẹ̀ sí mi tó fi ń rò pé mo ń ignore kọlẹ̀ tí kò kí ń ṣẹlẹ̀ sí wọn látọ̀dọ̀ tèmi so fóònù mi lè ó lè máa charge jẹ́ pé tó jẹ́ pé mo tẹ̀ máa charge fóònù yẹn nínú ilé ni lẹ́yìn tí má tẹ̀ padà rí miss call ẹ̀ máa pè padà. ok ẹ ṣé púpọ̀. Yes, sir. Yes, sir.